ìbà kọ́dá ìbà ṣẹ̀dá o ìbà Elédùà tó dá gbogbo wa sílé ayé. Lẹ́yìn tí n bá ti júbà Elédùà mo júbà àwọn òbí mi, mo tún júbà àjùnlọ pátápátá. Mo kí yín káàbọ̀ sórí ètò yín, ètò gbogbo ọmọ adúláwọ̀ pátá, ọmọ Yorùbá tó mọ nǹkan tó ń ṣe. Ọgbọ́n àgbà, ọgbọ́n àgbà lètò, ètò ní ọgbọ́n àgbà, ètò gbogbo wa ni. Ẹ mọ́ bá mi ká lọ. Abala ọ̀rọ̀ ọ̀sí tí mo fi wọlé sórí ètò tòní, wọn ò yorúkọ padà. Omilani Olúdáre Àrẹ̀mú ọmọ Àdùbí, like father like sọmọ bàbá tó ń pè léegun létí ìlú ẹlẹ́rìí Àdùbí. Òòṣà ńlá yín tí ń gbélé fọ̀hún ẹlẹ́rìn agbélémọ tó ń ṣe lóko Àrẹ̀mú yín rèé, ilé mọ̀ ṣe gidi. Ẹ káàbọ̀ padà sórí ètò abala ọ̀rọ̀ ọ̀sí tí kí n mọ̀ mú wá lónìí. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ báyìí. Odù fáwọn bàbá wa kan ní fi wọlé. Nínú odù fátà ń sọ yìí, mo mú àyọkà kan ń bẹ̀ o. Nínú ìrẹtẹ ọdúnjọ, òun láti mú. Ẹ gbọ́ bó ti wí. Ó ní ẹni tó bá fẹ́ kọ́ ifá, ó ní kó fi ẹ̀sọ̀ kọ́ ifá o, kí ifá bá lè yé yékéyéké. Bẹ́ẹ̀ ni ẹni tí a fẹ́ kọ́ ifá náà, ó farabalẹ̀ dáadáa, kó bá lè gbọ́fá kó yanrantí. Àdífá fún Ọ̀rúnmìlà lọ́jọ́ tí ó fẹ́ lọ tẹ olóore nífá, tí ó sì tẹ òṣìkà kẹ́yìn. Ó wá dorí egún, ẹyẹ ayé, àkàlà, ẹyẹ òde ọ̀run, bẹ́ẹ̀ ni, àti òro, ẹyẹ ìlú àjàká. Wọ́ṣọ̀wọ́ṣọ̀ ẹyẹ wọn nílùú Haúsá, àdífá fún wọn nílẹ̀ Haúsá. Ẹ mọ́ tẹ̀lé mi, ẹ rí pé ṣé mò ń to ètò làgbàdo ń tú ọmọ tiẹ̀ o, níbi tí wọ́n ti ń ṣe ọgbọọgbọ́n àrùn tí àti dìde tó dọ̀ràn. Torí tí n bá ń sọ̀rọ̀, tí a bá sì ń sọ̀rọ̀, ká máa kíyèsí òun o. Inú odù fáwọn ní tá a bá ń sọ̀rọ̀, ẹja máa kíyèsí òun. Torí àwọn ẹyẹ tẹ̀ ń wò òun, wọn a máa gbóhùn ayé, wọn a máa gbóhùn ṣíwá, wọn a sì máa gbóhùn kẹ́yìn. Ibi tí mò ń lọ gan, ibẹ̀ mo dé dúró yìí. Torí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, ẹja máa ṣọ̀rọ̀ sọ sínú atẹ́gùn o. Torí kò sẹ́ni tó mọ bí ọ̀rọ̀ ń gbà lọ o. Ọ̀rọ̀ ẹnu wa kó má ṣe kó bá wà. Torí àwọn bàbá ní àgbógó nígò, ẹnu níṣọ́. Bẹ́ẹ̀ ni, ẹnu níṣọ́ o, ẹja máa ṣọ́ ẹnu, ẹja máa ṣóhùn. Ẹ jẹ́ n wá padà síbi mò ń lọ gangan mo dé yìí. Kí ni fa gbogbo atótónu mi àtàárọ̀ lórí ọ̀rọ̀ ọ̀dọ́mọdékùnrin kan, Destiny Boy, tó jọ lọ ń pè lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ta ni ò mọ̀? Kò sẹ́ni tí ò mọ̀ Destiny Boy tó kọ hip hop táyé kó jẹ, tí ń fi fújì kọ hip hop. Mo gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ̀rù bà mí. Àwọn ọ̀rọ̀ kan wá ń jàràn yìí lórí fọ́nrán. Èèyàn làwọn tèmi wá pè mí pé bàbá ọgbọ́n àgbà, ṣé ẹ̀ ní san kankan ni? Mo ní kí mo fẹ́ sọ. Àkọ́kọ́ náà, mo kí gbogbo ẹbí, ará àtojúlùmọ̀ ọmọ Destiny Boy yìí. Ànírú ẹ̀ mọ́ o. Ẹ ń bá máa gbé, ó bá mi ṣèdárò àgbẹ̀ o. Ẹ ń bá máa lòkò, ó bá ń ṣèdárò àlòkò. Ẹni bá mọ lékelèké, ó bá ń ṣèdárò ẹ fún. Bẹ́ẹ̀ ni, èmi kí yín, ẹ kú rọ́jú. Nígbà tí mo wá rí fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, bẹ́ẹ̀ ni o, táwọn èèyàn mi sẹ́ǹdì sí mi. Wọ́n ní bàbá ọgbọ́n àgbà, ẹ sọ̀rọ̀ ń pa ẹ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ẹ já síra wa létí, ká ya ara wa lóòótọ́ ọ̀rọ̀. Ẹ mọ́ lọ́rọ̀ mi ń pọ̀ o, ẹ mọ́ lọ́rọ̀ mi ń pọ̀. Nígbà tí mo wá rí voice note tó sẹ́ǹdì sí mi yìí, ẹ̀rù bà mí. Mo mọ̀ wá rírì o. Ẹ di Ọlọ́run gbogbo wa. Nígbà tó bá ti yẹ Elédùà tó fi wá sínú àgọ́ láyé tá a wà yìí, yóò kàn wá mú wa ni. Bẹ́ẹ̀ ni, tí mò ń gbọ́ voice note tí ìyá rẹ̀ ṣe sí i. Torí mo gbọ́ dáadáa tí ìyá rẹ̀ ṣe sí i, tí fi ń gégùn. Bí àwọn olórin ńláńlá bí àwọn màlá bí àwọn olórin tó kù,
tó bá jẹ́ pé bí wọ́n ṣe fọ̀bẹ sí ìyá wọn lọ́rùn tó fẹ́ pa ìyá wọn nìkan lókùn ló lè mú jẹ lórí èpẹ̀. wọ́n bá wọn bá fẹ́ pé wọn bá fi ọ̀bẹ sí ìyá wọn lọ́rùn wàláì sọ́n mi láàyè wàláì sọ́n láì mo tún fi ọlọ́run ṣẹlẹ̀ kankan ní o tó lè mú ẹ̀kọ́ mórí bọ́ ní èpè tí mo fẹ́ gbé sí láwọlé sùn nígbà tó bá yẹ pé èmi kọ́ ni mo bá bí ẹ tó bá yẹ pé èmi kọ́ ni mo dẹ̀gẹ̀ sí ẹ lójú tó yẹ pé ikùn mi kọ́ ni mo fi rù ẹ fóṣù mẹ́sàn-án tó yẹ pé èèyàn mi kọ́ ló mú tó fi pé bí ọdún kan àbọ̀ nígbà àyà mi ní pé tí mo fẹ́ ṣe ìrìn ìrìn mú ẹ tó yẹ pé òkú náà kò mi ló ti jáde mo fa ìgbésẹ̀ dání mo fa tọ̀run dání ni tọ́lọ́run ní kó jẹ́ pé táyé ló já mọ́ mi lọ́wọ́ destiny tí mo dẹ̀ dúró nítorí tiẹ̀ ni mo ṣe dé ọ̀dọ̀ bàbá yìí tó mú mi wá àti bàbá ẹ tẹ lọ finish ara yìí lọ́dọ̀ bẹ̀ẹ̀dùn destiny wọn láì fún mi láì o tún jẹ́ èèyàn nínú ayé mọ́. Ìpín òbí wọn máa ń sọ yín pé ọmọ gbọ́dọ̀ gba ìpín òbí. Ìwọ́n ti kárí gbẹlẹ́ yìí o wọn láì fún mi láì sí àlùkùrẹ́ àná. Pẹ̀lú òògùn ọlọ́run tẹ̀ ò tún jẹ́ èèyàn nínú ayé mọ́. Gbogbo ibi tó bá dé ni wọ́n sọ pé o ti ṣẹ̀yà tó bí ẹlọ́mọ àti kò lọ wádùn rẹ̀ tó bá wádùn náà yẹ wọn láì fún mi láì wà máa lé nù níbà. Tí wọ́n bá ń pe gbogbo ṣọ́ọ̀ fún gbogbo ayé ní 1 million tipátipá náà máa fi 50,000 rẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ àṣọ ayé tẹ̀lé kọ́ ni mo bí yẹn pé mo kí ọmọ gbé àpòyọ ọmọ ìyá ilé mi ni mo tọ́ àbọ̀mọ̀ ìyàwó mi ni mo tọ́ bẹ́ẹ̀ ni mo rí fún ẹ òun rówó náà ló fi ń sẹ́ẹ̀dì 3 million ló fi ń sẹ́ẹ̀dì 300,000 síyàwó ẹ nígbà bẹ́ẹ̀ náà fi ń ṣe orí burúkú ní òfurẹ́ ní bá sọ̀rọ̀ nígbà tó bá rí owó náà tí ò sí kankan fún ẹ mọ́ wàá mọ̀ ẹ̀ kó o ti ṣèyàtọ̀ bẹ́ẹ̀ tètè bẹ̀rẹ̀ ti bẹ́ẹ̀ lọ́dí ẹ̀ làwọn aláwo ẹ o tètè bẹ̀rẹ̀ ti pé àwọn olóògùn ẹ oníyà iṣẹ́ ìpè fún ẹ àti tí ẹ bá mú mi lókun àti tí ẹ bá gbá tẹ́gùn lókun nítorí tiẹ̀ òun rí ẹ̀gbí tí ò yẹ kí n rí nítorí tiẹ̀ wọ́n tó lọ ra fún mi àbílẹ̀ ló gbà fún mi àbúrò kan ló tẹ̀ oṣù pé jẹ́ kí n mọ̀ sùn kí n fún yàrá ní 50,000 tán nínú iṣẹ́ mi jẹ́ ni ìwọ wo ni ìwọ ọmọ òṣì ìwọ ọmọ tí wọn gbọ́dọ̀ máa ti bẹ lọ́wọ́ ọmọ ìwọ ọmọ tó dẹ́gbẹ́ kàrí ẹ̀ kò dá mílíọ̀nù kan láti bàjẹ́ bó ṣe ń gbá orí mọ́lẹ̀ gbogbo ẹ̀ wà lórí fóònù ni tó bá ṣe mistake tí bó ṣe yẹ kó ṣe mistake lọ máa bọ́ tiẹ̀ fún ọ̀nà yìí máa bá tiẹ̀ jẹ́ nínú àárẹ̀ sọ pé mi jẹ́ náà ni mo bá tiẹ̀ jẹ́ èmi náà ni mo bí èmi náà ni mo finish ẹ̀ tán. èyí ló wá jẹ́ kí n wò wípé àfi ń padà sí odò fáwọn bàbá wa kan káfi kọ́ra wa lọ́gbọ́n wọn ò fẹ́ mọ nǹkan tó pọ̀ wọn àti ìyá rẹ̀ pọ̀ wọn ò fẹ́ mọ nǹkan tí Destiny Boy ṣe fún ìyá rẹ̀ rárá àmọ́ gẹ́gẹ́ bí abiyamọ aṣọwọ́ kòtòkò báyìí bọ́ ọmọ rẹ̀ wí abiyamọ aṣẹnu kọ́kọ́rọ́ bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ nítorí atẹ́gùn kò síbi tí ó lè gbọ́rọ̀ lọ o bẹ́ẹ̀ ni nínú ọ̀rọ̀ yìí ó ń fọmọ yìí gégùn bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ ní nígbà tó lówó ló ń sẹ̀dí owó sí bàbá rẹ̀ àti girlfriend rẹ̀ tó fòun lẹ̀ ń kólóbó òun sì lò ń mú jáde ó lè jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí abiyamọ àmọ́ ilẹ̀ rẹ̀ ọmọ ọlọ́lẹ̀ tòró jẹ́ oyè wípé òun á bá débi wípé tó bá tiẹ̀ ń fi 1 million pé kọ́nsáàtì wọn ò ní rántí rẹ̀ tó bá jàjà rántí rẹ̀ bóyá 50,000 ló fi lọ èyí ò dáa tó gẹ́gẹ́ bí abiyamọ ẹ jọ̀ọ́ mo rọ̀ wá mo bẹ̀ wá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àǹfààní tí mo ní ni wípé ọmọ Yorùbá ni mí wọn ò dẹ́bi wọn ò sì dáre àmọ́ gbólóhùn yìí pọ̀ lẹ́nu ìyá Destiny Boy ègún yìí pọ̀ oníwáwá ń wí ìyá rẹ̀ ló pa ẹlẹ́yìn ń sọ ìyá rẹ̀ ló pa àwọn bàbá ló jọ gàdé kò jọ gàdé ó fẹsẹ̀ méjèèjì tí roṣẹ́ tó kú láti ẹ̀fẹ́ bíléèmù rárá a lè bíléèmù rẹ̀ mọ́ báyìí torí kò sí láyé mọ́ èyí ò mo ṣe ní wá sórí ètò kí n wá dá wa lẹ́kọ̀ọ́ ká síra wa létí gbogbo abiyamọ ayé iná ọmọ ò ní jó wa o àwọn ẹbí tó ṣẹlẹ̀ sí mo rọ̀ yín mo bẹ̀ yín Elédùà ó rọ̀ yín lójú o Destiny Boy iwájú tó dojúkọ Ọlọ́run jó dá o ẹ̀yìn tó fi sílẹ̀ ò ní bàjẹ́ gbogbo wa pátá ayé lọ́jà òrùlé wọn ò yorúkọ padà mo sọ yìí mo dúró náà ni o kí n bá mọ̀ jẹ́kọ̀ tó léwu Omilani Olúdáre Àrẹ̀mú ló kọ́ mi ọmọ àdùbí láì fádà láì sọmọ bá tán pèlè eégún létí ìlú ẹlẹ́rìí àdùbí òṣà ńlá yín ti ń gbélé fọhùn ẹlẹ́rìn àgbélémọ tó ń ṣe lóko Àrẹ̀mú yín náà rí eléèmọ̀ ṣe gidi àgbà kí ìlú ẹlẹ́rìí àdùbí pátápátá ó sọ yìí ẹ̀jẹ̀ àfikọ́ mọ́ ire o.